látọdún yìí ẹ̀yin tẹ́ ń pariwo nǹkan tó rí fídíò kan tí Ṣùgbẹ́rì tún ṣe tó ní ìmáàmù ìsọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀dà àti gbà ṣe gbọ́ àmọ́ tá à ń fẹ́ fún yín ni pé sẹ́rí bẹ́ẹ̀ ṣe ní ìmáàmù ìsọmọ Ògbómọ̀ṣọ́ ẹ bá wa wá family house wọn kan ọmọ bo ni máàmù ọmọ àdúgbò bo ni àwọn àbúrò bàbá wọn ẹ bá wa wá jáde at least tẹ́ ẹ bá ti ń pariwo látọdún yìí àtẹ̀yìn tí wọ́n ń tàn tọ́jẹ́gbẹ́ yìí náà ẹ máa wo bọ̀ọ̀bọ̀ bí bọ̀ọ̀bọ̀ làgùntàn wò ni ẹbí wọn léèrè ìgbà tí màmí ìsọmọ Ògbómọ̀ṣọ́ ògo mọ́mùsà ti ta káàkiri gbogbo àgbáyé ẹ ń bo ọmọ bo gan wá ní ìmáàmù fámìlì ìmáàmù wo lẹ mọ̀ tẹ́ ẹ lè lọ bá tẹ́ ẹ mọ̀ pé báwa ṣe máa ń ṣe investigation tá a lọ sínú ilé yín tá a lọ sí kinní ẹ̀yin náà ẹ lọ gbé ẹnìkan bọ́ta tí ó kílèmù máàmù pé ọmọ inú ilé kankan náà lòun àti máàmù o ìmáàmù yìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ o nítorí ẹgẹ ṣẹlẹ̀ lórí nìyẹn náà ẹ̀ka ń bọ́ta ẹ̀ka ń sọ ìmáàmù yìí sọ ọmọ ilé ìmáàmù kì í ṣe ẹ sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ bo wá ní ìmáàmù tọ́ba sàbúrò rí obìnrin ẹ lọ wá gbogbo wọn sáà nínú fámìlì wọn ẹ̀yin tẹ́ ti mọ ọmọ bo ní ìmáàmù gbogbo wa fẹ́ mọ̀ báyìí gbígbà pé mo fẹ́ fi lọ́rùn lẹ̀ gbígbà pé ẹ fẹ́ gbọ́ gbígbà pé tọ́ba yẹn mú ọ̀rọ̀ yìí lábàdì nísìn ọmọ bo ní ìmáàmù gbogbo ẹni bá ti sọ pé ìmáàmù yìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ kì í sọ ọmọ ilé ayé lára ọmọ bo ní ẹ lọ mú fámìlì ìmáàmù wa tó jẹ́ pé ẹ̀yin náà ti rí i pé eléyìí àbí látọdún yìí ẹ̀ rí investigation ṣe débẹ̀ tẹ́ẹ̀fì gẹ̀ẹ́tì pọ̀ ọmọ ilé ibo ní ìmáàmù àtẹni tí ó jáde tàbí ó kílèmù mọ́mù pé ẹ̀gbọ́n òun ni o àbúrò òun ni o àbí àwọn jọ wà ládùúgbò kankan náà ni òun sì mọ bàbá rẹ̀ òun mọ ìyá rẹ̀ òun mọ pé kí n sọ ọmọ Ògbómọ̀ṣọ́ tí ó jáde tí ó ṣe fídíò tí gbogbo ó sì lè lọ bá pé ẹ ọyá o bóun ni mọ́mù ṣe jọ ọmọ ilé yín kankan ẹ kàn ń pariwo káàkiri ẹ kàn ń dàrú láàmú ẹ̀jẹ̀ ẹ kàn ń wí wórówóró èyí ò sí ẹ̀jẹ̀ mọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ ti mọ̀ pé rọ́lẹ̀ ń pa